Kí ló dé? Olórí, ṣé ṣàkíyèsí páwọn èèyàn pọ̀ ṣọ́ọ̀ṣì lénìí ni? Wo fi yẹn lè jẹ́ ya dẹ̀ mama sọ́n pàdé lọ́la. Òkè kò sí wàhálà o. Hello. Okay. A ti lọ síbẹ̀. Gbogbo ibi gbogbo nǹkan tó ti ń ṣe gan mi ìrò kó tiẹ̀ ṣiṣẹ́ rárá. Kódà ibẹ̀ gan la ti kúrò báyìí. Okay, ká tún máa padà bọ̀ ńbẹ̀. Okay, ẹ ṣé mo dúpẹ́ a ti ń bọ̀. Olórí ara àbúrò mi ò yá. Ọkẹ́ tí ń gbé lọ sílé ìwòsàn kákàkiri síbẹ̀síbẹ̀ ara àbúrò mi ò yá. Ọkẹ́ tí ń gba owó lọ́wọ́ wọn. Ara àbúrò ò yá. Gbé àbúrò ẹ̀ lọ sí ìkọ́nú ìjọ Ọlọ́run Alààyè ìpínlẹ̀ àṣẹ àdúrà parish. Ẹni tó bá ti ń gbé ó máa gbàdúrà fún ara ẹ̀ máa yá. Mi kẹ̀ nígbàgbọ́ pé ara àbúrò ẹ̀ máa yá. Ìjọba ọ̀run. Olèrè. Ìjọba ọ̀run. Olèrè. Ìjọba ọ̀run. Olèrè. Olórí ìyanu. Èmi gangan ni mo pè yín ká lè bá wa nú ẹ̀mí pẹ̀lú àwọn òbí wa ká má pàdánù sóyè yín. Bẹ́ẹ̀ni olórí ìyanu. Àlàáfíà. Sister Esther, wọ́n máa ti gbé bàbá aráalé yẹn lọ. Bẹ́ẹ̀ni wọ́n ti rà mí gbà ni. Wọ́n rà mí gbà. Báwo ló ṣe ọ̀nà òun lọ́jọ́ gbà? Ẹ mọ̀ ẹ béèrè lọ́wọ́ olórí o. Kí n béèrè lọ́wọ́ olórí? Kí n béèrè lọ́wọ́ olórí? Sister Esther ẹ lọ ní ẹ̀ẹ́dẹ̀ dúró dè mí má lọ ẹ dúró dè mí. Ìwà àbìrì mo kìlọ̀ fún ẹ lọ́dọ̀ olórí ìwà àti olórí mo mọ̀ kọ́ tẹ́jọ́ pàdé pọ̀ ìkọ́ tó bèèrè lọ́wọ́ olórí mo mọ̀ kókò tọ́ sí ẹ̀kọ́ tó tọ́ sí mi máa ti àlejò máa fà kọ́ wèrè kọ̀ọ̀kan òṣùwọ̀n ló tọ́ sí èmi ló tọ́ sí ẹ̀tọ́ mi mo gbúdọ̀ gbà yóò dẹ̀ ń gbọ́ràn etí ti ló pe wúrẹ́ mo dẹ̀ sọ pé gbogbo wa ń lọ síbẹ̀ mo ò dá wọn àbí. báyìí ló máa ṣe dáńgbò kí n ṣe ṣebí nǹkan tó tọ́ sí ẹ ló tọ́ sí èmi. wọ́n ló wá tọ́ sí àbí a máa wèrè tó máa tọ́ sí tọkùnrin bá kàtọ̀ tóbìnrin bá kàtọ̀ rẹ̀ a máa wèrè tó máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ etí ti ló pe wúrẹ́. ọ̀nà ṣe mo nígbàgbọ́ ń pè mí ló tọ́ sí. Báwo níbi tó lọ? Ibi tí mo lọ́nà da ṣùgbọ́n ni ẹni pé tó bá ti yá pé òun máa sẹ́ǹdẹ̀. Jẹ́kẹ́ ni ẹ sẹ́ǹdẹ̀ kájọ lọ ṣe fàájì. Kílódé tó lọ ṣọ́ọ̀ṣì lónìí? Mo dọ́gbọ́n parọ́ fún àwọn òbí mi para ń kò yá. O mọ̀ pé láti àwọ̀ àtàdúrà gbogbo nǹkan tó bá ṣe kò lè wá sí mi ṣe. Mo mọ̀ bọ́ ṣìyẹn dẹ̀ jà. Wo mo ti ń lọ ṣọ́ọ̀ṣì ó dàbọ̀. Máa lọ. Ṣọ́ọ̀ṣì kọ́ ṣọ́ọ̀ṣì ni. Nígbà ìtẹ̀lẹ̀ wà olórí mo fẹ́ bẹ̀yìn fún ìkọ̀kan. Ara dádì mi ò dẹ̀ yá o. Wọ́n dẹ̀ ti gbé wọn káàkiri ilé ìwòsàn. Wọ́n dẹ̀ sọ pé kò sí nǹkan tá a máa ṣe sí táwọn máa fi yá. Ara dádì ò yá nígbà tó yẹ pé tí ara wọn ò bá yá náà lẹ máa tọrọ àkèrè dádì ẹ̀dá. Wọ́n wà ní ilé ìwòsàn. Wọ́n wà ní hospital. Sọ fún mọ́mí ẹ̀kẹ́ kó gbé wọn lọ sí ìkọ́nú ìjọ Ọlọ́run Alààyè ìpínlẹ̀ àṣẹ àdúrà parish. Ẹni tó bá ti rí bọ́ máa gbàdúrà ara dádì ẹ̀ máa yá. Ẹ ṣé mà. Àwọn èèyàn wọ̀nyí wọ́n nígbàgbọ́ ní Ọlọ́run rárá o.
ọdún máa ti fẹ́ dé tán pèsè owó fún àwọn òbí mi kán ra aṣọ ọdún fún mi kán ra aṣọ ọdún fáwọn ẹ̀gbọ́n mi náà kán ra aṣọ ọdún fáwọn àbúrò mi. Ìwọ ọmọkùnrin fàyè fún Jésù àlàáfíà. Ṣé ìṣẹ̀lẹ̀? Ìwé kọ̀míṣọ̀ lẹ́nu bá ń sọ ewé ní kí n máa fàyè fún Jésù mo fàyè fún Jésù mi ń dáṣọ ìṣì mi ń dáṣọ ìṣì. Ògùn ìwé ẹni tó ń jẹ́ ìyá lọ ọmọ mo fàyè fún o. Ọmọ ìyá báyìí ni mo ti ń bọ̀ ẹ̀ gan-an. Èyí ni màá ń ṣayé báyìí tí wọ́n ti pẹ́ ọ̀bọ̀ díẹ̀ díẹ̀ wọ́n lè ṣubú. Olùkọ́ fọ́kọ̀ ilé tó ti pè wọ́n àti gbà mí láwọn ọmọ ọgbọ́n sáré lè mí náà. Ọmọ Ọlọ́run ìyá mi ọmọ Ọlọ́run ni wọ́ àwọn ẹgbẹ́ mi dẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run ni wọ́. Ibo ìṣọmọ Ọlọ́run tó mọ̀ pé ayé la máa jẹ ká tó jẹ òní wọn àgbègbè yìí. Ó mọ̀ bẹ́ẹ̀ náà wà tí wọ́n ní kí wọ́n pè ọmọ fọ́sítà máa ń lọ́rùn lójoojúmọ́. Ọ̀pọ̀ náà fi dìbò àwọn ọmọ Ọlọ́run lè ọmọ Ọlọ́run kẹ̀ ibo ìṣọmọ náà. Àwọn tó dìde. Ẹ̀yin oníbodè ẹ dúró tí àwọn èèyàn wọ̀nyí máa fi dé tí wọ́n bá ti dé ẹ̀yẹ̀ wọ́n mú èyí tí ó bá mú ẹ̀mí lọ sí ìjọba ọ̀run èyí tí ó bá mú ẹjọ́ kọ dúró. àti gbọ́ olórí. àmọ́ olórí púpọ̀ nínú àwọn wọ̀nyí ni wọn kì í jọ́sìn lọ́jọ́ Sunday tí wọ́n máa gbalé ọtí lọ tó máa ní àwọn jọ́sìn ṣé irú wọn lè dé ìjọba ọ̀run. bẹ́ẹ̀ ni olórí gẹ́gẹ́ bí tẹnìkejì mi ti rí àwọn wọ̀nyí wọn kì í lọ ṣọ́ọ̀ṣì déédéé àfijọ́ tí wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ nìkan ló kù tí wọ́n máa ń lọ ṣọ́ọ̀ṣì déédéé bí ọdún ìkórè ọdún kérésìmesì àtọdún àpènìyàn ṣọ́ọ̀ wọ̀nyí ṣé wọ́n lè wọ níjọba Ọlọ́run. bẹ́ẹ̀ ni àyè díẹ̀ ṣì wà fún wọn láti ṣe Jésù ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí mo wí tẹ́lẹ̀ ẹ̀yin oníbodè ẹ dúró títí àwọn èèyàn wọ̀nyí wọn á fi dé tí wọ́n bá ti dé ẹ yẹ̀ wọ́n wò dáadáa ìtí ó bá mọ́ ẹ mú lọ sí ìjọba ọ̀run ìtí ó bá mọ́ ẹ jẹ́ kó dúró ń bí. títí ìjọ ìdájọ́ máa fi dé. àti gbọ́ olórí. àmọ́ púpọ̀ nínú àwọn pastors náà wọn ò gba Ọlọ́run gbọ́ wọn ò mọ bó ṣe ń sin Ọlọ́run ṣé àwọn wọ̀nyí lè jẹ́ ìjọba Ọlọ́run tó jẹ́ pé ilé ọtí làwọn pásítọ̀ wọn á mú àwọn pásítọ̀ tó ní kó má jẹ́ gbètọ́ wa máa jẹ́ àwọn pásítọ̀ tó ní kó má máa mọ títọ́ máa mú ṣé àwọn lè di ìjọba ọ̀run ṣá. bẹ́ẹ̀ ni olórí gẹ́gẹ́ bí nǹkan tẹ́nìkejì mi ti wí àwọn wọ̀nyí wọn ò mọ̀dí tí Jésù fi kú fún wọn lórí igi àgbélébù àwọn mi ò mọ̀ àwọn mi dẹ̀rẹ̀ a ti ṣàgbélébù sí wọn lórí ipò ọ̀nà tó tọ́ lílé kí wọ́n gbà ṣùgbọ́n àwọn mú wọn máa gbanú gbó ṣé àwọn wọ̀nyí ṣé wọ́n tọ́ sí ìjọba Ọlọ́run. bẹ́ẹ̀ ni a sì máa fún wọn gbà díẹ̀ láti sin Olúwa gẹ́gẹ́ bí nǹkan tí mo wí tẹ́lẹ̀ tí àwọn èèyàn wọ̀nyí bá ti dé ẹ wò wọ́n dáadáa ìtí ó bá mú ẹ̀mí lọ sí ìjọba ọ̀run ìtí ó bá mú ẹjọ́ kọ dúró bí títí ìjọ ìdájọ́ máa fi dé. a ti gbọ́ olórí. à ń sọ ó pelékèsí ṣé àwọn ilé ìjọba Ọlọ́run nítorí pásítọ̀ ará àjọ tí pásítọ̀ bá ti kọ́ ara àjọ ní ìkọ́kùkọ̀ báwọn lọ ṣe lè dé ìjọba ọ̀run àmọ́ jí á tẹ̀lé òfin tí olórí fílẹ̀ ká dúró dè wọ́n kọ́ dé. àbájá ti jẹ́ ni. tọ́wọ́ white. white kẹ̀ àbájá ti jẹ́ ọgọ́ ọ̀kẹ́ tó sọ sí ara. white and black ló wọ. ṣé white lè lé àbúrẹ́dì. bàbá ẹ jẹ́ ká máa lọ ó mọ̀ ní. jẹ́ ọ̀nà lẹ́mi rè. ibẹ̀ yẹn kọ́ ló máa gba bíbá ẹ máa. àwọn ìjà pàdé pàrọ̀ àmì lọ ṣáré nígbà yẹn. ọmọ Ọlọ́run ni wọ́n wọlé lọ sí àwọn Ọlọ́run ni wọ́. ẹ jẹ́ ká kọjá. ẹ̀wọ̀n ẹ̀kọ́ náà yẹ ká kọjá. kò sáyè fún yín láti kọjá. ẹ̀yin ò mọ̀ pé ti kú ni áńgẹ́lì ni wá òkú lẹ́yìn kò sáyè fún yín láti kọjá nítorí ẹlẹ́ṣẹ̀ ni. ọmọ ìyá ṣùgbọ́n ọmọ Ọlọ́run bá wọn sọ̀rọ̀ jẹ́ ká kọjá. ẹ jẹ́ ká kọjá. kò sáyè. àkílódé sáyé ìjọba ń lọ lọ́nà ìjọba ń lélẹ̀ yìí. ìwọ ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ àmọ́ ẹnìkejì rẹ ló tiẹ̀ tó o mọtí tó o dẹni tí mọtí àmọ́ nísìn kò sáyè láti kọjá nítorí pé tó bá jẹ́ oṣù gba Jésù gbọ́ nígbà ẹ̀wọ̀n ìwọ bá ti kọjá kẹ́nìkejì rẹ dúró síbi títí dọjọ́ ìdájọ́ àmọ́ nítorí pé ò gba Jésù gbọ́ kò sáyè fẹ́yìn méjèèjì láti kọjá ẹ máa dúró síbi títí dọjọ́ ìdájọ́. ọmọ ìyá jẹ́ ká kọjá ọmọ mi kọjá ẹlẹ́rọ mi. kò sáyè. áńgẹ́lì ẹni tó bá mọ́ nìkan ló ń gbà láyè láti wọnú ìjọba ọ̀run. àkílódé sáyè fún wa. ìwọ gbọ́ Ọlọ́run gbọ́ nígbà kan àmọ́ ọ̀rẹ́ ẹ̀ ti kó báyìí tó ti jẹ́ kó lọ tí ò lè kọjá mọ́. ẹ̀yà ìjọ. kò sáyè. áńgẹ́lì Ọlọ́run. rárá o
Áńgẹ́lì Ọlọ́run. Kò sáyè fún yín láti. Ẹ jẹ́ ká kọjá inú ìjọba Ọlọ́run là ń lọ. Áńgẹ́lì Ọlọ́run. Ẹ̀yin ènìyàn tí ẹ mọ bó ṣe sin Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ti kún ara yín. Púpọ̀ nínú ẹ̀yin àwọn wọ̀nyí lẹ́ẹ̀mọ̀dí tí Jésù Kristi fi kú fún yín lórí igi àgbélébù. Ẹ ti kú, ẹ jẹ́ ká kọjá. Kò sọ́nà ẹ lè kọjá nítorí pé ibi ìbàlẹ̀ dúró títí tí a ó fi ṣèdájọ́ yín. Bí wàá ládùúgbò síbi tí báwo kò sí lójú àwọn ti síbi tí àwọn Ẹni tó bá mọ́ ló ń gbà láyè láti wọnú ìjọba ọ̀run. Kò sí ìjọba ọ̀run fẹ́lẹ́ṣẹ̀ rárá. Ṣé mi mọ̀ ni white and black mo wọ̀ Ẹ yìí? má bínú, òkú ni yín. àwọn ṣòkù bóde yẹn pò fún mi wá gan kò sáláyé awáyé máa lọ so ẹ jẹ́ ká kọjá ká máa lọ kúrò lọ. Ẹ̀yin ènìyàn yìí ẹ mọ̀ pé Jésù Kristi ń bọ̀. Jésù ń bọ̀ láti wá ṣe pàpàlà. Àmọ́ ẹ̀yin ẹ fàyè yín fún Jésù kẹ́ tó kú. Ọtí lẹ́ẹ̀rùn kiri ẹ jọ̀ọ́ ẹ lè kọjá. Tẹ́ bá ti ṣetán Tẹ́ bá láti ti fàyè ṣetán yín láti fún fàyè Jésù fún Kristi, Jésù, ẹ dé a lè kọjá. fún yín lọ́rùn láti kọjá. Ó yá, a ti ṣe tán. Kò sáyè fún yín láti kọjá. Ẹ̀yin la máa kọ́kọ́ fi ṣe òfin. Ẹ ó dúró síbi títí dọjọ́ ìdájọ́. Ẹ̀yin ará nínú Olúwa, ṣé ẹ ti rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ayé? Ìran tí ẹ wò tán yìí, ẹ̀kọ́ wo ló kọ́ yín? Ẹ̀kọ́ wo ló kọ́ mi? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé nìyẹn o. Ọ̀pọ̀ ènìyàn á máa ké pe Jésù Jésù, bẹ́ẹ̀ sì ni wọn ò fi ayé wọn fún Jésù. Ará nínú Olúwa, ẹ wo ohun tí àwọn ọmọ yìí tí wọ́n gbìyànjú nínú ayé. Ìbá dákẹ́ fayé ẹ fún Jésù kó tó pẹ́, nítorí wípé Olúwa nìkan ni ọ̀nà ìyè tí a máa gbà láti lọ sí ìjọba ọ̀run. Ará nínú Olúwa, fi ayé ẹ fún Jésù. Ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wo iṣẹ́ yìí lórí channel tí iṣẹ́ yìí wà, ẹ jọ̀ọ́ ẹ subscribe, ẹ bá wa wò ó, ẹ share sáwọn ọ̀rẹ́ yín, ẹ share sáwọn ará yín, ẹ jẹ́ kí wọ́n bá wa wò kí gbogbo ìran tí àwọn ọmọ yìí ṣe yìí yóò kárí gbogbo ayé. Àlàáfíà fún yín.